wí náà mo lọ́lọ́run dá wa pé mo ní àwa ọmọ kóòtù ajíire mo lọ́lọ́run dá wa pé mo lórí báyìí lọ́lọ́run fi wá ṣe ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni wá bá mi dárúkọ nǹkan náà tí ọlọ́run ṣẹ̀dá nínú ayé tó ṣàlẹ́ṣà tí kò sí lára ọmọ kóòtù ajíire bá mi lọ wò gàràgà kò sí nǹkan ṣe rí tó o bá jókòó tó o bá ń le bá mo máa ń sọ òní mò ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kíní yẹn gbogbo ìrìn àjò ilé ayé ó sáré lọ lẹ́lẹ́lẹ́ ni ẹ jẹ́ kí àwa náà ká má fi tẹ̀m̀bẹ̀lẹ̀kun àtàbòsíkun ẹ̀jẹ̀ á máa le bá. àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọmọ káàárọ̀ òjíire tí kò jọ wá lójú orúkọ wa nípa ti kìrìsìtẹ́nì tá a bá ti ìjórúkọ àwọn ará abítọ́ mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wá àti orúkọ wo tí complete tá a bá ti ìjórúkọ mùsùlùmí àwọn ará Saudi tó mú ẹ̀sìn wọn á bá wa nípa ti Islam orúkọ wo tí complete as a matter of fact majority wa orúkọ ti kìrìsìtẹ́nì àti ti mùsùlùmí ó ń láyàn láyò tá a gbé sórí bíi háràhárà ṣùgbọ́n ẹ wá wo gbogbo àwọn tí a wá sáré tẹ̀lé tá a gbé nǹkan wọn àwọn gan ti wá sáré wá sí ilẹ̀ káàárọ̀ ajíire nǹkan ti wá gangan wọn lòun ló wà uniquely unique òun gan ni wọ́n ní trace nínú nísìn wọ́n ní nǹkan tọ̀dọ̀ tí wọ́n táwa sáré tẹ̀lé yẹn wọ́n ní kò wà uniquely tó ti tọ̀dọ̀ títí wa ọ̀rọ̀ yẹn ò lè yí ẹ ó ti mọ̀ ẹ́ pé màá mú proof wá náà ẹ wá wo fídíò ìkó kọ̀rọ̀ mi kó lè yí ẹ. àbọ̀rú àbọ̀yẹ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa lórí ètò yìí orúkọ tèmi má ṣe gbàgbé ni ọmọ ọba Awoniyi Babalọlá láti ìlú Ìlóbù babaláwo nífà àwọn èèyàn wa náà tí wọ́n ń kí yín yìí ẹni tó wá láti ilẹ̀ Mẹ́síkò wọ́n wà níbẹ̀ tó wá láti wá kọ́ Ifá tó wá dóṣù òrìṣà ẹni tí ó wá láti ìlú Faransé òun náà wà níbẹ̀ lẹ́ṣẹ̀ wà yìí Ifá ni wọ́n wá kọ́ lọ́dọ̀ wa ẹni tó wá gba òrìṣà tó wá ṣẹ́ òrìṣà náà tó sì dóṣù òrìṣà wà nù wọn ní ẹ̀ṣẹ̀ wà yìí ohun tó ń jẹ́ ká máa sọ irú èyí ni wípé àwọn tí wọ́n jí àwọn baba ńlá wa wọ́n jẹ́ olótìtọ́ tó bá jẹ́ wípé kì í ṣe ìdí òtítọ́ ni wọ́n wà àwọn tí wọ́n jẹ́ àwọn àjòjì láti ilẹ̀ òkèèrè wọn ò ní máa wá nítorí ìdí èyí a fẹ́ kí àwọn náà dárúkọ wọn fún yín lẹ́lẹ́kajẹ̀ka àbọ̀rú àbọ̀yí. ¿Cómo te llamas? Miguel Manzanero. Soy de México y vine a recibir Ifá y de otras orillas. Ohun tó ń sọ ni pé ọmọ ìlú México ni òun. ¿Qué es su òrìṣà? Ifá, Ọ̀ṣun, Ajé, Irinlẹ̀, Babajú Ayé. Babajú Ayé tí wọ́n ń pè ní Ṣàpọ̀nná. Àwọn olùtọ́ wá ṣe níbi báyìí nìyẹn nílùú Nàìjíríà. Usted, ¿cómo te llamas? Bonjour, je m'appelle Aurore Jérémy. Orúkọ rẹ̀ nìyẹn. Et je suis venue ici pour Ifá et d'autres orishas. ¿Puedes mencionar su òrìṣà de cabeza también? Ọ̀ṣun. Ọ̀ṣun. Olórìṣà Ọ̀ṣun ni láti ìlú Faransé. Ó sì kọ́ bí ẹ ṣe máa ń dá òrìṣà tán máa ń dá ẹ̀ẹ́dínlógún ẹni tó ti ẹni tíwájú rẹ̀ ń tiẹ̀ òun lọ kọ́ bí ẹ ṣe máa ń dá Ifá ń tiẹ̀ tó sì mọ Ifá. ¿Cómo te llamas? Entonces yo me llamo Juan. Ifá Según. Ifá Según ni olóde ó kọrin ní sọ́nù. Bí a ṣe wà yìí, ¿cómo te llamas? Me llamo Juan y tengo hecho Batalá y mi nombre Ifá es Ofa. ¿Puedes dar nuestra gente su òrìṣà de cabeza? Obatalá y después me han hecho Ògún. Ohun tó ń sọ pé òòṣà Ọbàtálá àti òrìṣà Ògún ló ń wá sọ̀rọ̀ rẹ̀ ń bí. Y mi nombre es Ifá Según. Orúkọ rẹ̀ ẹni Ifá Ṣẹ́gun gbogbo ẹ̀yin mùtúmù àtẹ́yìnbó wa. Wọ́n fi àsìkò yìí jẹ́ kó yé wa wípé àwọn baba ńlá wa tí Olódùmarè gbé Ifá lé lọ́wọ́ tó gbé ọ̀pọ̀lọpọ̀ òrìṣà lé lọ́wọ́ ìdí òótọ́ ni wọ́n wà. Ọmọ aláwọ̀ dúdú ò jí dandan kó jẹ́ pé ó ṣẹ̀ máa lọ sí ẹ̀sìn àtọ̀húnrìnwá kí Olódùmarè ò tó tẹ́wọ́ gba ire rẹ̀. Nítorí ìdí èyí ìdí òótọ́ ni wọ́n wà. ¿Puedes recitar Ifá, su Ifá a nuestra gente ahora? Recitar su Ifá Olóńkò.
Ìka Ògúndà. ìka ògúndá àbúrò àbọyè ìka mọ̀kòmọ̀kò díbá lórí àrà ní kásìn jígalè Ìka Ògúndà. ìka mọ̀kòmọ̀kò Ìka mọ̀kòmọ̀kò. adífá fún orí Àdífà fún orí. àrà ní kásìn. ẹ̀ẹ́n 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 àbí ìwọ náà ò rí ni ọ̀hún 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 àbí kò dùn mọ́ ẹnu nǹkan tó rí mẹ́rin ni orí bàbá mi yẹn oníṣẹ̀ṣe bàbá mi orí bí bàbá mi bí wọ́n ṣe ń sọ èdè ó dẹ̀ pé ẹ̀sìpàyàn náà sọ ń bẹ̀ yẹn mo dẹ̀ bèrè lọ́wọ́ dádì àṣẹ ti gbé ní Spain rí ni dáadáa wọ́n ní no wọ́n ní wọn ṣẹ̀ṣẹ̀ máa wá tipẹ́tipẹ́ ní gbogbo wọn all over the world ni wọ́n ti máa wá sí ọ̀dọ̀ wọn èdè tí dádì mi yẹn gbọ́ ó pọ̀ o àkódà wọ́n létí èdè ǹjẹ́ o mọ̀ wípé àwọn òyìnbó tó ń wá láti abroad wá kọ́ ifá wá kọ́ èdè wa orúkọ wa wá gba orúkọ wá gba oríkì àti oríṣiríṣi nǹkan nípa ìṣẹ̀ṣe àwọn ni wọ́n ń kọ́ bàbá ìwọ náà wá wò ó iye ọdún tó ti ń wá títí dìsín tọ́pọ̀lọpọ̀ wa tá a bìkítà títí tí bàbá fi wá ń gbọ́ èdè yẹn láì gbé níbẹ̀. Ifá orí mi rèé o Ifá orí mi rèé o àbọ̀ ọ̀rọ̀ ayé ni ta ló fẹ́ bá mi ṣàlàyé fún gbogbo àwọn ọmọ káàárọ̀ àjíire báyìí wípé àsìkò ti tó ta máa bẹ̀rẹ̀ sí ní pọ́n ara wa lé ta máa bẹ̀rẹ̀ sí ní pọ́n gbogbo nǹkan ìjẹ́ káàárọ̀ òjíire wa ta máa bẹ̀rẹ̀ sí ní pọ́n lé àsìkò ti tó ìṣẹ̀ṣe tí majority wa tá à ń tijú tá à ń yẹra fún má jẹ́ orí mi ń bẹ̀ má jẹ́ abá wa rìn ẹ má jẹ́ abá wọn rìn o kọ́ má lọ máa sọ pé oníṣẹ̀ṣe ni wá ẹ má jẹ́ abá wọn ṣe o ẹ má jẹ́ á lo owó ẹyọ kọ́ má sọ wípé olóòṣà ni wá ẹ má jẹ́ á ṣe gbé ẹ má jẹ́ á ṣàwo gbogbo nǹkan òyìnbó Christian ni mí mi ò rò pé ó ní ẹni Christian tí ò lórúkọ britico English name títí ẹ̀ mi mùsùlùmí mo fẹ́ lè sọ pé kò sí mùsùlùmí tí ò lórúkọ Saudi Arabia àbí mo parọ́ orúkọ Christian òyìnbó àti orúkọ Saudi Arabia òun ni àwa ọmọ káàárọ̀ òjíire òun la gbé sórí bíi háràhárà ọ̀pọ̀lọpọ̀ ọmọ kóòtù òjíire tó bá bí lórúkọ ẹ̀gàn ojú ń tí àti sọ orúkọ ìbílẹ̀ kò kì í fẹ́ pé orúkọ yẹn jáde ojú ń tì ni o ibẹ̀ lòyìnbó tí gbogbo wa ti ń ta ilé tá à ń ta ọ̀nà tá à ń sá eré àsápajúdé láti wá sí ìlú wọn láti wá kọ́ èdè àṣà ìṣe everything wọn tá a máa gbé sórí báyìí torí a ní ìgbàgbọ́ wípé nǹkan káàárọ̀ òjíire kò nítumọ̀ ó wà backward kò ṣeé fi yangàn ìgbà tó yìnbó nǹkan táwa ń sọ wípé ó ń tì wá lójú tá a tanù pé kò ṣeé fi yangàn ò gbúdọ̀ rí wa mọ́ wọn nígbà tó yìnbó wá kúrò nílùú òyìnbó báyìí tí wọ́n wá ń bá wa ní ilẹ̀ bàbá wa tó wá ń kọ́ nǹkan tí ìwọ àtẹni tá à ń tijú fún tó wá ń kọ́ tí wọ́n sì fi bò tán fi sórí kódà lára wọn sọ wípé àwọn fẹ́ wá máa gbé ní inú ilẹ̀ Nàìjíríà ń bẹ̀ tó báyìí ni Ifá òjíire o Ọ̀rúnmìlà òjíire Ifá òjíire o Ọ̀rúnmìlà òjíire àbí fídíò yẹn ò dùn mọ́ ẹnu ni àwa ta ní nǹkan à ń tánù ni à ń tẹnu àbùkù lù ú à ń bàjẹ́ à ń gun lójú à ń ṣe yàmàyàmà ìpè kọjá mọ́ nǹkan kan sákúrò ń bẹ́ẹ̀ má bá wọn ṣe o má bá wọn mọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kò séèyàn nínú wọn tí wọn kì í lọ sí ọ̀dọ̀ àwọn pípù wọ̀nyí. àwọn leaders wa nínú religion ni mò ń sọ o majority wọn náà ń bá àwọn oníṣẹ̀ṣe wọn táìtì bàjẹ́ ṣùgbọ́n tó bá ti dé ibi gbangba kedere báyìí wàá máa gbọ́ má bá wọn ṣe o ẹlẹ́bọ onígbá olóògùn kíní kan tán bó ò lè sọ̀rọ̀ kíní kan tán ṣe kíní kan èmi ò wá promote pé dandan kó ṣẹ̀ṣẹ̀ ṣe o ṣùgbọ́n èmi kàn sọ fún ẹ wípé àsìkò ti tó ta ní láti gbọ́mọ tinú wa nǹkan tó bá jẹ́ wípé òyìnbó kúrò ní ìlú òyìnbó tó wá nǹkan tí ìwà tèmi ní tá à ń bá sùn tá à ń bá jí lójoojúmọ́ tá à ń tánù wípé má jọ rí mọ́ wa tí òyìnbó wá ń gbà tó ń fi yangàn ṣé ó dé ìdìgbà táwọn òyìnbó bá tún gba gbogbo ẹ̀ lọ mọ́ wa lọ́wọ́ ta tó ṣètò ń lọ ṣerú lábẹ́ wọn láti máa ṣe bẹ́ẹ̀ ni wípé a fẹ́ kọ́ lábẹ́ wọn again torí ọ̀rọ̀ wa gan ò yé mi nígbà míì ṣé ó dìgbà tí òyìnbó bá tún gba gbogbo everything tó tún ṣe ní ọ̀nà títí wọn ta tún lọ fi owó kọ ta tún sá eré àsápajúdé àwa la ní o ṣe ráyé ṣe rí àwọn bàbá wa yìí bí wọ́n ṣe promote ìṣẹ̀ṣe ṣé ìwọ̀nba tó rí inú fídíò yìí orí tiẹ̀ òwú
torí inú wọn dùn ayọ̀ wọn kún kódà wọ́n tún jórúkọ wa wọ́n tún jóríkì ó yá ìwọ ọmọ tó jẹ́ ọmọ káàárọ̀ òjíire tá jẹ́ ọmọ káàárọ̀ òjíire kí lóríkì ẹ bá mi kọ síbi comment section mo fẹ́ mọ̀ ni o mo fẹ́ mọ̀ ni o orúkọ tèmi oríkì tèmi Àbẹ̀bí ni bẹ́ẹ̀ ni oríkì pọ̀ gan Àkànní Àmọ́ Ìṣọ̀lá Àmọ̀pé Àjíkẹ́ ó pọ̀ gan ni èwo ni títì ẹ ń bẹ́ẹ̀ àsìkò ti tó tá máa gbé gbogbo nǹkan ilẹ̀ káàárọ̀ òjíire tá a máa gbé ga ẹ jẹ́ àgbéga ẹ jẹ́ àgbéga ẹ má jẹ́ àṣẹ báyìí mọ́ èyí ga o gbogbo ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ o ọ̀rọ̀ yẹn ti di wọ́wọ́wọ́ o láàrin Olúwo àti Ọ̀ọ̀nìrìṣà ìjà ńlá ti bẹ́ sílẹ̀ ìjà ńlá ti bẹ́ sílẹ̀ ẹ gbà mí ẹ ra mi kalẹ̀ ẹ ṣàánú mi wà nírọ́ Ọọ̀ni's palace slam Olúwo over Ife not Yoruba origin claim òun ló gbọ́ yẹn kí tó wá lọ fi fídíò hàn ẹ́ wá gbọ́. The palace of the Ooni of Ife on Tuesday slammed the Oluwo of Iwo, Oba Abdulrasheed Akanbi, over his claim that Ile-Ife is not the origin of the Yoruba people. Reacting to the comment, the Ooni spokesman, Moses Olafare, dismissed the statement, saying no reasonable person will react to Oluwo's comments. But Akanbi, known for his controversial views, had in a video posted on his Facebook page. Video yẹn máa gbé wọlé fún yín nísìn ẹ rí tó ní òun fìyàn kan joyè bó ṣe wá fi ẹni yẹn joyè ló sọ wípé Ilé-Ifẹ̀ kọ́ ni ilẹ̀ Yorùbá ti wá ní ojú ti mọ́ wá kò ń ṣe bẹ́ẹ̀. Flanked by his chiefs, the Iwo monarch argued that the language spoken in Ile-Ife, widely regarded as the cradle of the Yoruba race, differed from mainstream Yoruba. He also questioned the use of certain expressions. Ife is not the origin of Yoruba race. Those people don't speak our language. Their language is different. They refer to God as Eledumare, and there is nothing like Eledumare in the Yoruba language. What we have is Olodumare. Ife people will always say Olofin. If you ask them the meaning, they will tell you it means the owner of the palace. But in Yoruba, that is Aláàfin. Ile-Ife has no Yoruba culture. Kọ́rọ̀ yẹn lè yé dáadáa. Wá wo fídíò yẹn. Àwọn ò ní lo Aláàfin nítorí sẹ́rí ní Ifẹ̀. Ifẹ̀ jẹ́ ìlú tó jẹ́ pé kìí ṣe orísun Yorùbá. Orísun àwọn tó wà ńbẹ̀ Ìgbò ni wọ́n è sọ èdè tí a èdè wọn yàtọ̀. Olódùmarè làwọn máa ń pè, Elédùmarè làwọn máa ń pè. Àwọn ọmọ tí ń jẹ́ Elédùmarè ní èdè Yorùbá. Àbí sẹ́yìn ọmọ tí ń jẹ́ Elédùmarè ṣètùmọ̀ wà ní Yorùbá Olódù làwọn mọ̀. Àwọn ọmọ tí ń jẹ́ Ulé Ilé làwọn mọ̀. Àwọn ni ọmọ tí ń jọ́lọ́fin kò sí tí ń jọ́lọ́fin nítumọ̀ Yorùbá. Mọ́ tẹ́ ẹ bá bí wọ́n léèrè wọ́n sọ pé ẹ tó ní ààfin ni Ọlọ́fin. Kí wá nìyẹn lédè Yorùbá? Àwọn Ìgbò ló níbẹ̀ yẹn sọ wá lè sọ pé orírun wa ní Ifẹ̀. Torí kò sí àṣà Yorùbá níbẹ̀. Ilé-ìfìmọ̀ pé Odùduwà bàbá ńlá wa ó lọ ọbẹ̀ ó jagun lọ ọbẹ̀ nítorí òmìrán ni o. Bí bá ń bọ̀ èèyàn sádà nù. Kí ló dé tí Ọ̀rànmíyàn fi jẹ́ 1,500 yẹn? Nígbà bàbá rẹ̀ wàjà tán. Láì tiẹ̀ tí ṣe analysis lórí àlàyé ọ̀rọ̀ Rasheed Iwo, wá ti rí wípé fúnra lára ẹ ti pin rí ó ti láàárẹ̀ ó ti pín gbogbo ẹ. Ó ní Ilé-Ifẹ̀ kò sọ èdè Yorùbá òkè òótọ́ dẹ̀ ni o. Ilé-Ifẹ̀ ó ló yàtọ̀ sí ilẹ̀ Yorùbá kò ṣara ilẹ̀ Yorùbá pé ibẹ̀ kan lójú ti gbé mọ́ wá. Ó nítorí ní Ilé-Ifẹ̀ Elédùmarè òun ni wọ́n máa ń pè ipe ní ọ̀dọ̀ yín nílẹ̀ Yorùbá Olódùmarè òun lẹ̀yin ń pè. Ó lè rí bẹ́ẹ̀.
ó tún tẹ̀síwájú ó ní Ifẹ̀ máa ń pe ulé ṣùgbọ́n ní èdè tọ̀dọ̀ ti yín nílẹ̀ Yorùbá ilé ni wọ́n ń pe ilé kò sí nǹkan tó ń jẹ́ ulé ṣé kò ti wá pinre tó ti láre gbogbo àwọn ọmọ Èkìtì ó ti confam báyìí à ní DNA test mọ́ ó ti confam látẹnu Olúwo Rashidi Abdulrasheed Olúwo Tẹ̀lú ó ti jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ Èkìtì confamato Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá oníkílódé nígbà tó ní Ilé Ifẹ̀ báyìí sí ó ní Elédùmarè ni à ń pè ni wọ́n ń pè mẹ́ pé Olódùmarè ni Yorùbá pè Elédùmarè ó làwa Èkìtì dẹ̀ máa ń pè Elédùmarè ní Èdùmarè Ọlọ́run Elédùmarè Èbékìtì ṣe máa ń pè níyẹn ṣe rí pé confam náà ní ìdí DNA test mọ́ ó tún tẹ̀síwájú ó ní ulé kò sí nǹkan tó ń jẹ́ ulé ilé ni Yorùbá pè ìyẹn ló fi mọ̀ wípé Èkìtì ò wá láti ilẹ̀ Yorùbá lóòótọ́ ulé lèkìtì máa ń pè ìwọ tó bá jọmọ Èkìtì tó rí fídíò yìí jọ mo nídìí ẹ bá mi drop comment ẹ tó o bá mind gbogbo Èkìtì ulé làwa pè u ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ulé uṣu ṣé mo parọ́ ni ó yá máa bá mi kọ́ bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí wípé Olúwo ti jẹ́ ká confam sí pé gbogbo Èkìtì o descendant Ilé Ifẹ̀ ni wá ibẹ̀ lójú wa ti mọ́ wá ó ti confam báyìí ṣùgbọ́n tá bá wá tẹ̀síwájú bó ṣe ṣe àlàyé ìyẹn Rasheed Ìwó bóyá ṣàlàyé wípé èdè tí wọ́n sọ nílé Ifẹ̀ ó yàtọ̀ sí Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta tí àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ṣẹ́tìrí sìn wípé àwọn pípù iná máa ń fi àyè sílẹ̀ fún somebody like me láti lè ṣe analysis torí tí ò bá release irú àwọn fídíò yìí kí ló kàn àwa ṣùgbọ́n gbà tó ti fi ẹnu ara ẹ̀ tó ti bẹ̀rẹ̀ àwa náà á bá ṣàlàyé dópin ó kàn lè re lórí tá a bá jọ jókòó tá a wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lóríṣiríṣi Ọ̀yọ́ Aláàfin ló padà jẹ́ ká padà wá mọ̀ wípé kì í ṣe gbogbo wa ní Yorùbá bí gbogbo wa ṣe wá gbà láti máa jẹ́ Yorùbá wọ́n jẹ́ kó yé wa wípé àsìkò ti tó tí àwọn nìkan fẹ́ máa jẹ́ Yorùbá àwa tó kù à kì í ṣe Yorùbá òun náà ni Rasheed Ìwó ń tẹnumọ́ bí tó bá understand dáadáa wípé gbogbo wa kọ́ ni Yorùbá o àwa tó kù ká má jẹ́ Yorùbá mọ́ torí èdè wa gan a ò sọ èdè Yorùbá ṣé kò ti wá dójú ẹ̀ báyìí àwọn wo dẹ̀ ni ní ìgbà tí ọ̀rọ̀ dójú ẹ̀ táwọn èèyàn sáré tí wọ́n lọ fàwé tírítì ya àwọn wo ni wọ́n kọ ní àwọn Bìrìtìkó ìjọba Bìrìtìkó tí wọ́n lísì sí inú tírítì yẹn wípé wọ́n ń jẹ́ Yorùbá máa bá mi kọ́ èmi náà dárúkọ díẹ̀ Fìdítì Ìlọ́ra Ọ̀yọ́ táwọn gangan Awẹ́ Sábẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn náà ní àwọn ní Yorùbá tó já sí wípé tẹ́ bá gbọ́ bó ṣe sọ̀rọ̀ ó ní Aláàfin òun ló tún dárúkọ Aláàfin tó já sí wípé fídíò ẹ̀ tó ṣe yìí ìjà ọ̀tẹ̀ náà òun ni wọ́n sì ń ṣe tá a bá wá sọ̀rọ̀ ẹ wá máa sọ wípé àwa là ń dá ọ̀tẹ̀ sílẹ̀ àwa là ń dájà sílẹ̀ láàrin wọn ṣé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Olúwo ìfẹ́ ló mú wá àbí ṣé èdè tó ń jáde lẹ́nu Olúwo ìrẹ́pọ̀ ló mú wá àbí àlàyé tí Olúwo ń ṣe níbi tó ti fi èèyàn joyè nísìn ṣé ìṣọ̀kan ló mú wá bá gbogbo wa gbogbo yín tẹ́ máa sọ wípé dára ọlọ̀tẹ̀ ni ní àwa là ń dá wàhálà lẹ̀ láàrin wọn ṣé ọ̀rọ̀ tó jáde bì ó mú ìrẹ́pọ̀ wá ó mú ìṣọ̀kan wá ẹ jẹ́ ká kúrò nídìí ìdò eré ọmọdé ni níwọ̀n ìgbà tí àwọn tí wọ́n mọyì ara wọn tó hàn bọ̀wọ̀ fún orí àpèrè báwo ló ṣé ìwà tí Olúwo ń wù yìí sìn ó ń buyì kún orí àpèrè ni ó buyì kún ẹ̀yin ọmọ wo ẹ kọ́ntínú nínú ọ̀tẹ̀ yín ṣùgbọ́n ohun tí mo mọ̀ tó dá mi lójú jàdá lọ ni wípé ní àsìkò tá a wà yìí tí ẹ bá mọ̀ ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire onílẹ̀ ń ṣiṣẹ́ fúnra lára ẹ̀ torí ó ti rí wípé ipá ti pin wá òun fúnra lára ẹ̀ ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ yọ kàńdá kúrò nínú ìrẹsì àsìkò tó ní kálukú wa máa mọ bí tá a bìlọ́ǹgì sí leléyìí ṣe bí ẹ̀yin ti ń fi ìtọ́ ẹ ti fi ta àwa tó kù nù wípé à ń ṣara ọmọ Yorùbá àbí tó bá wá rí bẹ́ẹ̀ àwa tó kù orúkọ wo ni ká máa jẹ́ níbi tá a bá dé o ṣáà ti gbọ́ lẹ́nu ẹ̀ báyìí sìn orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ko òun lèmi jẹ́ tí fídíò yìí bá dọ́dọ̀ ẹ̀ bá mi share ẹ̀ síta
tó bá ní nǹkan tó fẹ́ dá síbẹ̀ jẹ́ ká pàdé níbi comment section ṣùgbọ́n má gbàgbé láti bá mi like fídíò má sì gbàgbé láti bá mi share. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ Káàárọ̀-Oòjíire, ilẹ̀ ọmọlúàbí, ilẹ̀ Oòduà land, mo ní lọ́dọ̀ ti tèmi kò ní tójú tèmi bàjẹ́. Ìwọ ńkọ́? Tó bá jẹ́ àwọn àgbààgbà lókù tó fẹ́ bàjẹ́, ojú gbogbo wa jọ rí, orúkọ wọn á sì wà nínú ìwé ìtàn.